dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ móhùnmáwòrán ìjọba àpapọ̀ Ìkanni Oodua pàápàá jùlọ ní gbogbo ibi tí afẹ́fẹ́ iléeṣẹ́ móhùnmáwòrán ìjọba àpapọ̀ ìyẹn NTA ní gbogbo ibi tí ó ń fẹ́ dé ní gbogbo ibi tí ẹ̀ ti lè ṣe kẹ́ má jókòó dè wá ní ọjọ́ mẹ́jọ láti jẹ ìgbáládùn ètò yín ètò wa àgbáyùn ìròyìn tí ẹ bá wá gbàgbé ẹ̀yin náà mọ̀ pé lórí ètò yìí níbẹ̀ láti máa ń ṣe àfihàn àwọn onírúurú ìròyìn àrà ọ̀tọ̀ ayẹyẹ ni ìnáwó ni tàbí àwọn ìròyìn tá a ṣe ní àkànṣe fún ìgbáládùn ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ máa ń dúró dè wá èmi atọ́kùn ètò Fọlákẹ́mi Adésọ̀nà Abínátù ti wádé lọ́sẹ̀ yìí pẹ̀lú àwọn onírúurú ìròyìn tí a kó wá fún ìgbádùn yìí nítorí náà kọ́ ẹ̀yẹ ké sí àwọn tí ò bá ti fi kalẹ̀ sí pé ètò tí wọ́n fẹ́ràn yẹn kọ́ ó ti gorí afẹ́fẹ́ ẹ jẹ́ ká máa bá ètò bọ̀. Ní báyìí ẹ jẹ́ ká tẹkọ̀ létí lọ sí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ràúfù Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n ti ṣe àgbékalẹ̀ ètò pàtàkì ìwẹ́jẹ̀wẹ̀mú fún àwọn àkàndá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé pàtàkì ni àwọn àkàndá jẹ́ ní àwùjọ wa. Akọ̀ròyìn wa Tọ́pẹ́ Àlàbí tó wá bá wọn péjọ níbi ètò náà mú ìròyìn bọ̀ àtúpalẹ̀ ìròyìn tí Tọ́pẹ́ mú bọ̀ òun rèé láti ẹnu akọ̀ròyìn wa Bùnmi. Ayẹyẹ tí wọ́n ṣe fún àwọn àkàndá ẹ̀dá tí wọn kò gbọ́ràn tí wọn kò sì lè sọ jẹ́ àǹfààní fún wọn láti kórajọpọ̀ ṣàjọyọ̀. Lára àwọn ètò tí wọ́n ṣe níbẹ̀ ni eré ìdárayá èyí tí ẹgbẹ́ àwọn àkàndá ènìyàn tí wọ́n jẹ́ odi ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe fún ìgbádùn àwọn tó wà níbẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ alága ẹgbẹ́ ọ̀hún nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Azeez Abdullateef sọ wípé àwọn àkàndá ènìyàn nílò láti ronú lórí bí ohun gbogbo ti rí lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì la ọ̀nà tí a lè fi wá ìyanjú sí àwọn ìpèníjà náà. A fẹ́ kí ìjọba ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilọ́yẹ̀ fún àwọn aráàlú nípa ọ̀kan òjọ̀kan ìṣòro tí àwọn àkàndá ń kojú. A fẹ́ kí àwọn aráàlú mọ̀ wípé àwọn àkàndá náà ní agbára láti ṣe iṣẹ́ takuntakun fún ìlọsíwájú ìlú. Nípa báyìí kí wọ́n máa gbé agbára wọ̀ wọ́n àkàndá láti lè wúlò fún àwùjọ àti orílẹ̀-èdè lápapọ̀. Bí àkàndá bá ní ẹ̀kọ́ wọn yóò wúlò fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àkóso ìṣèjọba tí ẹgbẹ́ òṣèlú APC ń darí nípínlẹ̀ Ọ̀ṣun fún bí ó ti fi àwọn ètò tó ní í ṣe pẹ̀lú àwọn àkàndá sínú àwọn ìlànà ètò rẹ̀ gbogbo. Everybody must be catered for in the society. Gbogbo àwọn tó wà ní àwùjọ ni ìjọba yóò gbé agbára wọ̀ yálà abarapá tàbí àkàndá pàápàá àwọn àkàndá ojú àwọn àkàndá ara láti lè mọ rírì gbogbo àwọn tó wà ní àwùjọ ló mú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe àgbékalẹ̀ àwẹ̀jẹwẹ̀mu fún àwọn àkàndá. Ó yẹ kí ó di mímọ̀ fún gbogbo àwọn aráàlú láti mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yóò máa gbé agbára wọ àwọn àkàndá ní gbogbo ibi tí wọ́n bá wà. Àwọn méjèèjì jùmọ̀ ké sí ẹ̀ka ìṣèjọba gbogbo àti ti aládàáni láti pèsè iṣẹ́ pẹ̀lú àwọn ètò ìrólágbára fún àwọn àkàndá ènìyàn nítorí wípé àwọn pàápàá ní mọ̀lẹ́bí tí wọ́n ń pèsè fún. Mo rọ̀ àwọn àkàndá láti gba káàdì ìdìbò kí àwọn náà lè ṣe ojúṣe wọn bí ìdìbò bá ti wọlé. Àwọn olùdánilẹ́kọ̀ọ́ níbi ètò náà Adéwálé Adéyanjú àti Lawrence Adéyẹmí ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn ìpèníjà tí àwọn àkàndá ènìyàn tí wọn kò gbọ́ràn ń kojú láàrin àwọn ènìyàn láti bẹ́gbẹ́ pé. Àwọn méjèèjì jùmọ̀ ké sí ẹ̀ka ìṣèjọba gbogbo àti ti aládàáni láti pèsè iṣẹ́ pẹ̀lú àwọn ètò ìrólágbára fún àwọn àkàndá ènìyàn nítorí pé àwọn pàápàá ní mọ̀lẹ́bí tí wọ́n ń pèsè fún. Ọ̀gbẹ́ni Bíyì Ọdúnládé ẹni tó ń ṣojú fún gómìnà Arẹ́gbẹ́ṣọlá níbi ètò àkànṣe náà tí wọ́n ṣe fún àwọn tó ń gbé pẹ̀lú àléébù ara ṣèlérí ìrànlọ́wọ́ rẹ̀ fún àwọn àkàndá wọ̀nyí. Ẹgbẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún àwọn àkàndá ènìyàn tí wọn kò gbọ́ràn ti fi ọjọ́ pípẹ́
jẹ́ ẹgbẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún àwọn àkàndá ènìyàn ní pípèsè àwọn ohun èlò bíi ohun jíjẹ, lílò àti wíwọ̀. Ẹ káàbọ̀ padà sílùú Àbújá báyìí torí àfihàn tí ọpọ́n sókàn nílùú Àbújá ni ayẹyẹ yìí ti wáyé. Ayẹyẹ eléyìí wá jẹ́ ayẹyẹ ìgbéyàwó láàrin Rakibat àti Mohammed. Àwọn wo ló wà níbi ayẹyẹ ìgbéyàwó yìí? Báwo ni iṣu ṣe kú? Báwo ni ọ̀bẹ ṣe bẹ́? Akọ̀ròyìn wa Abímbọ́lá Wọlé Ashiru bá wọn péjọ níbi tí ayẹyẹ ìgbéyàwó yìí ti wáyé. Ó yá Abímbọ́lá, ṣáájú jẹ́ ká tẹ̀lé ẹ ká wo bí àfihàn ayẹyẹ ìgbéyàwó ọ̀hún bó ṣe wáyé. Ọlọ́run ya ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ 19 oṣù kìíní ọdún 2018 sọ́tọ̀, èyí tí wọ́n fi ṣe àjọyọ̀ kámù. Bí gbogbo èdè ẹ̀yà ṣe máa ń ní oríṣiríṣi ìṣesí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ó ṣe rí gẹ́gẹ́ bí àwọn Haúsá ti máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìyá tí wọ́n máa ń sin ọmọ relé ọkọ. Ní ìrọ̀lẹ́ ọjọ́ yìí gan pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni Hajiya Laraba Bello fi ṣàfihàn ọmọbìnrin rẹ̀ tí ń jẹ́ Rakaba Sali Bello àti ọkọ rẹ̀ Mohammed Gambo Abubakar sí gbogbo mọ̀lẹ́bí, ará àti gbogbo afẹ́nifẹ́re rẹ̀ ní gbọ̀ngàn Blue Velvet Marquee èyí tí ó wà nílùú Àbújá níbí. Akọ ìròyìn NTA Ikanni Oodua wà níbi ayẹyẹ náà, níbi tí wọ́n fún tọkọláya ní onírúurú àmọ̀ràn tí wọ́n yóò fi gbé ìdílé aláyọ̀ ró. Ohun ayọ̀ ni wọ́n ń ṣe, mo sì bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run púpọ̀. Mo tún gbàdúrà pé Ọlọ́run á jẹ́ kí wọ́n di ọ̀rẹ́ ara wọn síta lẹ́. Ìmọ̀ràn tá a máa gba ọkọ ìyàwó òun ni pé kí ọkọ ìyàwó àti ìyàwó ẹ̀ wọ́n múra wọn lọ́kàn, wọ́n ṣera wọn ní òṣùṣù ọwọ̀, wọ́n mọ̀ gbé kọ́lọ́bẹ̀ kí àwọn ọ̀rẹ́ máa fún wọn ní ọ̀rọ̀ kéékèèké tí ó dà yín wọn rú. Gbogbo nǹkan tó bá rí kọ́ máa bára wọn fi ìfẹ́ àti òtítọ́ ní kọ́ máa bá wọn fi lò. Bọ́ ìmọ̀ràn tí máa gba ìyàwó ni pé sùúrù ó ṣe pàtàkì àti ìdáríjì, torí kò sí àlè sọ pé kò ní sí ìjà, ìdẹ̀ni sí pé èyí ò ní bínú, bọ̀ sùúrù àti ìdáríjì ó ṣe pàtàkì. Ìmọ̀ràn tí màá gbà ni pé ó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù, á ní sùúrù dáadáa, ìdẹ́ kó fi Ọlọ́run ṣe ìpìlẹ̀ ìdílé wọn. Ó jẹ́ ohun méjì pàtàkì tí màá gbà. Gbogbo tá a bá fi lé Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run á bá wa gbé. Ilé tuntun kan institute lẹ́nu, Ọlọ́run á dì wọ́n mú, Ọlọ́run á bá wọn gbé, Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Sí ilé-iṣẹ́ yìí, ìyá gidi ni Hajiya Laraba jẹ́. Lára àwọn ẹ̀kan tí wọ́n wá síbi ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu ọ̀hún ni a ti rí olùdarí ní ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo èdè Memunat Garba, olùdarí àgbà ní ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ ti òyìnbó àti ọ̀gá àgbà wa ní ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo èdè Hajiya Saudat Suleiman. Gbogbo wọn pátá ni wọ́n péjú pésẹ̀ síbi àjọyọ̀ náà láti lè yẹ wọn sí. Abímbọ́lá Ashiru ló ń jábọ̀ ròyìn fún NTA Ikanni Oodua.
gbàdúrà fún tọkọtaya tuntun wípé Ọlọ́run á mú ìdílé wọn ró lágbára Ọlọ́run. Ìwòye oṣù mẹ́sàn-án ìbejì làǹtìlanti lórí àfihàn ayẹyẹ ìgbéyàwó tí a ṣẹ̀wò tán yẹn níbẹ̀ láti tí wàá máa dánu dúró lórí àgbáyùn ìròyìn fún ti ọ̀sẹ̀ yìí. Mo sì lérò pé ẹ sì ti gbádùn wa dọ́ba. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí èmi àti yín ká fi ìpàdé sí déédéé aago kan náà ní ọjọ́ mẹ́jọ. Ṣùgbọ́n kí n tó máa lọ tí ẹ bá gbàgbé mi a máa rán yín létí pé bóyá ẹ̀yin náà nírú àfihàn tí ẹ ṣẹ̀wò tán yẹn ìyẹn ìgbéyàwó ìṣílé tàbí ohun pàtàkì tí ẹ fẹ́ kó di àgbéléwò lórí àgbáyùn ìròyìn ẹ̀yin kàn sí ilé-iṣẹ́ NTA tó bá wà nítòsí ọ̀dọ̀ yín. Ẹ jẹ́ kó yé wọn pé ètò tẹ́ gbé dání yẹn lórí àgbáyùn ìròyìn níbẹ̀ ni ẹ ti fẹ́ wò wọ́n á ṣàlàyé fún yín lórí bí ètò yín yóò ṣe tẹ̀ wá lọ́wọ́ tàbí kẹ́ kúkú fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí orí nọ́mbà tí ẹ̀ ń wò lórí móhùnmáwòrán yín níbẹ̀ láti tọ́ yín sọ́nà lórí bẹ́ẹ̀ ṣe rí ètò yín wò lórí àgbáyùn ìròyìn. Títí ọjọ́ mẹ́jọ tẹ́tù máa pàdé èmi atọ́kùn ètò Fọlákẹ́mi Adéṣọ̀nà Abinamọ sọ pé ká fi ire àti ayọ̀ ká fi pàdé ó di ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.